bí mo ṣe ń sọ̀rọ̀ yìí tẹ́ ẹ bá wojú fóònù yín lókè mi péńpé yìí ẹ rí arákùnrin tí mo gbé fọ́tò wọn bẹ̀ wọ́n ti jọ́ lọ́ọ̀ ní pé o àìsàn ò sí án wọn ò fún ọmọ jèlé jẹ wọn ò lóò jẹ́ rógun ásídẹ́ǹtì o ìtàn mọ́ ẹ̀jẹ̀ náà ní kíni ló ṣekú pọ́n bó o bá ń gbọ́ tán bá ń sọ pé ọlọ́mọdé àgbà ibi tá a gbà wá ká mọ́ gbà bẹ́ẹ̀ lọ ibẹ̀ náà ti rí kú e ibẹ̀ náà gbà ló ń tìyàn. The funnest part of it ni wípé ìyàwó lè wà ńlé o orílẹ̀-èdè Libya lélẹ́yìí ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ṣe ń wọ̀n wọ́n lè ti níyàwó ńlé ìyìnà ti níyàwó ńlé o mo ní wọ́n ní o wọ́n lè ti ní àwọn ọmọ ńlé ṣùgbọ́n gbọ́n dé Libya tán wò wípé kíní kò ṣeé fi sára kú náà tá a bá parọ́ ni sóyè báyìí náà ẹ̀sìn mo lérò wípé ọ̀rẹ́bìnrin wọn èèyàn tún ń kẹ́fì wọn pẹ̀lú ànádà ọ̀rẹ́bìnrin bọ́rọ̀ ṣe di woro sí woro nù tó fi di wípé Yorùbá wò wípé kàkà kíkó mọ̀jẹ̀ ṣèṣe káyà àfi ṣàwàdà nù ẹ wá mọ ẹ̀kọ́ àwọn ẹ̀kọ́ tí mo rí kọ́ ń bẹ̀ ṣe rí àwa obìnrin ọ̀nà tá a fi ń ṣera wa ló pọ̀ in the sense that níbi tán wà ń at that particular moment years tẹ́jọ́ ló ń bẹ̀ yẹn month ni iná ọ̀nà ti nílò rẹ̀ ọ gbọ́ mi báyìí tó o bá wà nílùú òyìnbó pẹ̀lú ọkùnrin ìyẹn ò dìtámì wípé ẹjọ́ ń ṣí yàrá ẹjọ́ ń gbé ni ẹjọ́ ń gbé couples life ni ìyẹn ò mí pé yóò fi ọ ṣàyà tẹ́ ẹ bá tí ìmọ̀ ẹ lọ mọ̀ ní ẹ̀sìn sórí ọkùnrin àwọn ọkùnrin kan wà tó jẹ́ pé ayé wọn ti bàjẹ́ débi wípé wọ́n lè ní ìyàwó àwọn ti kú àwọn ò fi irọ́ sì náà ń pa fún ọ sórí àwọn ọkùnrin kan wà débi wípé wọ́n ní ìyàwó àwọn àtàwọn àwọn òjò lájọṣepọ̀ mọ́ ọmọ àwọn nìkan ń bẹ lọ́wọ́ rẹ̀ bẹ́ẹ̀ sì ni irọ́ náà ń pa fún ọ sórí nǹkan nílò rẹ fún níbẹ̀ yẹn kí wo lè máa satisfy wọn ó ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tí ọ̀pọ̀lọpọ̀ wọn máa ń pa torí wọ́n mọ̀ wípé àwa obìnrin náà irọ́ la nífẹ̀ẹ́ sí jù sóyé báyìí ní ìsìn married man tó gbé ọ sí abẹ́ nílùú òyìnbó tẹ́ ẹ jọ ń sáfíìsì ara yín tẹ́ ẹ jọ ń gírísì ẹ́ńjìn ara yín sóyé ọ ní ìsìn ìyẹn ò sọ wípé yóò fi ọmọ tanra rẹ̀ wo àwọn kan wọn àti ẹ̀tún máa bọ̀ wọn ò máa tàn yín wọn ò ní men are polygamous in nature so ngan ní ibi tẹ́yìn gan jọ ń gbéwu nírì tẹ́ ẹ jọ ríra yín tán níwọ̀ girlfriend ni mò ń sọ o so oríire bí ẹni tó ní agbára àyàwó méjì because I don't get it ọ̀pọ̀lọpọ̀ yín sì tún rèé ẹ jọ máa pín owó yàrá tẹ́ ẹ bá lẹ wà ẹ jọ ń pín owó rẹ̀ san ni o níbi ní boyfriend rẹ̀ ń o ẹ jọ ń pín oúnjẹ rà á lé ni o gbogbo ohun tẹ́ ẹ jọ ń ṣe ẹ jọ ń pín san ni o kò yé báyìí ní ìsìn onípòwe men are polygamous in nature fún ọ ṣé ìwọ gan rí i pé ó rí bí ẹni tó lè dá bùkátà gbọ́ èló lówó oṣù rẹ̀ ẹ tún wá ṣe wàhálà yín kódà ibẹ̀ rádaràdà tí ẹ̀ wá pọ̀ ẹ̀yin girlfriend ẹ tún wá mọ̀ jà lórí ọkọ ọlọ́kọ ẹ mọ̀ nara yín ẹ mọ̀ sára yín ń gò lórí ọkọ ọlọ́kọ tíyàwó rẹ̀ ń bẹ ńlé tí ń sẹ́ndì owó oúnjẹ lóṣooṣù síyàwó tíyàwó ń gbin kìn tíyàwó náà ń bẹ ńlé pé my husband is faithful ní ìsìn bẹ́ẹ̀ bọ̀dé ilé ti kú ní ìsìn ọ̀pọ̀lọpọ̀ ló wà ń kàtígórì ibẹ̀ tán rìn ní bèbè kú o tó jẹ́ wípé obìnrin méjì wọ́n ń pàdé nílé ti ẹnìkan tán wà nara wọn dákú kí ló ń bá ká kò ṣe dìgbà tí wọn náà tí ọ̀rọ̀ rẹ̀ bá já sí kúkọ tó lẹ́nu irú bọ̀dé ilé ní ìsìn
sọ ọmọ wípé ní ìsìn ẹ̀kọ́ wo náà fẹ́ kọ́ mọ́ kò sí mọ́ wọ́n ti lọ ń tiyan nù káwáàzù nǹkan níyàwó ńlé náà ní ìsìn ṣé ń gbọ́n bá gbé ẹ délé ẹ wà ní kírú ìyàwó ilé ní ìsìn kó jókòó kó mọ́ ọ sopó ní àbíbò torọ́rọ̀ yín ò yé mi girlfriend àti girlfriend wọ́n wá ń bọ ọjà girlfriend wá ń bọ ọjà ìfi wá ń gbẹ̀mí lẹ́nu ẹ̀ nítorí pọ̀ ń yàlè bọ́n ṣe ń bá kánú o bọ́n ṣe ń bá kánú o àwọn tó jẹ́ married man gan wọn ò ní jíyàn sinmi o kódà ẹlòmíì gan tíyàwó rẹ̀ ń bẹ lọ́dọ̀ rẹ̀ wọn ò ní jíyàn sinmi o bọ́n ṣe ń bá kánú o ṣe tí kíní bá tiẹ̀ wá ń yún iná ní àyànjú rígi all is well yín o bọ̀dé ilé ní ìsìn báyìí ṣe àá sọ fún ọ pé ọ̀run re ni torí òye mi bá a sì sọ̀rọ̀ títí náà ní ìsìn àti òkú gbòògbọ́ àti òun ní gbò ní gbọ́ bẹ́ẹ̀ sílẹ̀ sọ́jú ní ìsìn náà kó tún máa ní ikú kan náà ní ó pọkùnrin jẹ́ kí Ọlọ́run sọ fún ọ wípé ibi tó o gbà wá o ní kó o gbà lọ ọ̀rẹ́ ibi ṣe máa ń yíyan mọ̀lẹ́bí èèyàn sí alájíkẹ́rí iná o akọ̀jú sí nkẹta tó bá kẹ́yìn sí nkẹta tó bá wá kíkú wọ nìkan tó ọmọ pọ̀ níyàwó ńlé o ní àwọn ọmọ ńlé jẹ́ kí ẹ girlfriend kan gba ẹ̀mí lẹ́nu rẹ̀ so ti yí ọ báwọn ìwọ nìkan náà ní ó kù náà sáré alájíkẹ́rí iná ẹ bá ń like ẹ comment ẹ share ó dàbọ̀.